ló fi jẹ níbo ni wọ́n ti fi jẹ ẹ lọ jókòó yín jẹ àwọn ò sínú àwọn ẹni tẹ́wàá máa kó láyà jẹ wallahi èmi Elman Yusuf ò sínú wọn so mo máa ń sọ pé ẹ lọ wádìí mi ẹ lọ béèrè mi èmi ò dàgbà sílẹ̀ Yorùbá o wọ́n bí mi sílẹ̀ Yorùbá mi ò sì dàgbà síbẹ̀ oye ilẹ̀ Haúsá wọn bí mi síbi tí mo sì dàgbà sínú wọn è kó àwa láyà jẹ wọn è kó wa láyà jẹ àwọ̀ èrí kú yẹ rí àwọ̀ èdójú ogun tán káyọ ẹsẹ̀ sẹ́yìn pé àlọ́ mọ́ àwa ànúbáwà ti rínú ta ló fi jẹ olórí ẹ̀sìn ibo ni wọ́n ti fi jẹ́ àwọn wo ni wọ́n gbé síbẹ̀ tó fi wá já sí pé olórí ẹ̀sìn ti tiẹ̀ kó máa fi tabá àwọn ẹni tí wọ́n mú ẹ̀mí wọn lẹ̀ fún ẹ̀sìn gangan pé àníṣe in tí ó bá ṣe àwọn kó máa ṣe in tí ó bá ṣe àwọn lórí ẹ̀sìn lọ́bẹ̀ẹ́dà kó máa ṣe kíni kó máa ṣe àwọn lọ àwọn tí wọ́n mú ẹ̀mí wọn lẹ̀ tí wọ́n sọ fún ànábì pé èrè ànábì àní ẹ̀mí wa so a fi tánràn fún ẹ in tí ó bá ṣe wà ànábì àníṣe kó ṣe àwa kó sì ṣe àwọn mọ̀lẹ́bí wa to hell with all of you olórí ẹ̀sìn òfòwò ta ló fi jẹ́ ta ló gbé síbẹ̀ ta ló appoint ẹ̀ to hell with the olórí ẹ̀sìn ó bàjẹ́ gan fọ́rọ̀ tó sọ yẹn ó bàjẹ́ púpọ̀ fún ọ̀rọ̀ tó sọ yẹn ìbàjẹ́ ó wọ ẹlẹ́wù púpọ̀ fún ọ̀rọ̀ tó sọ yẹn fún ọ̀rọ̀ tó wí yẹn ó bàjẹ́ gan ó bàjẹ́ gidigidi gan kó sọ pé ẹnìkan bú olórí ẹ̀sìn nítorí ẹ̀sìn ta ló fi jẹ olórí ẹ̀sìn ibo ni wọ́n ti fi jẹ́ ibo ni wọ́n ti gbé sípò pé kó máa jẹ́ olórí ẹ̀sìn so ẹni tó wá sí pé lágbolé bàbá rẹ̀ gan gbogbo wọn lágbolé bàbá wọn gan kọ́ ni wọ́n gbà as olórí ibo ni ó ti wá jẹ́ olórí ẹ̀sìn àló bàjẹ́ gan fún ọ̀rọ̀ tó sọ yẹn ó bàjẹ́ gan ó bàjẹ́ púpọ̀ ìbàjẹ́ wọ̀ ẹlẹ́wù gan wọ́n rán agbádá ìbàjẹ́ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀yẹn ìpè nítorí ẹ̀sìn kéèyàn máa bó lórí ẹ̀sìn èèyàn rédèrèdè tí ò jámọ́ kankan tó já sí wípé ó lè yẹnu máa bú àwọn ẹni tó já sí wípé àwọn gbé ẹ̀mí wọn lẹ̀ fún ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà pé in tí ó bá ṣe àwọn lórí kẹ́sìn alọ́bẹ̀ẹ́dà dúró àwọn ṣetán àti ṣe kíni àti fẹ̀mí wọn lẹ̀ dúkìá wọn gbé kalẹ̀ fẹ́sìn Allah subhanahu wa ta'ala wípé in tí ó bá ṣe dúkìá wọn lórí ẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà kó máa ṣe lọ oye ó wá yọ ẹni yóò máa yọ ẹnu sí wọn yóò máa tẹnu bọ̀ wọn yóò máa ṣe jágbàjàgbà sí wọn yóò máa ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ sí wọn tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́ ẹni minya interi sinomi ẹni gbẹ́rì mà ibo ló ti wá gbẹ́rì báyìí dan iska kawai sha wawaye mugaye mutane mara kunya mutane lójútì kankan kò sójútì fún yín ẹ̀kàn ya yẹn iska kawai ẹ̀kàn ya alágbákún yẹn kalẹ̀ kí yẹn sì mọ bá àwọn ẹranko gbé láwùjọ gan ṣé kò pè ju ẹ̀yin wọn yìí lọ ni torí àwọn ẹranko wọn ní disturb àwọn èèyàn tó tayọ yí pé káwọn jẹko wọn lọ́wọ́ kí wọ́n sì jẹko wọn bọ̀ wọn ní affect wọn ní kó ìròrí burúkú sáà ní àwọn èèyàn tó tayọ pé káwọn jẹko lọ káwọn sì jẹko bọ̀ so àpàlẹ́ ò tiẹ̀ bàjẹ́ ń tẹ̀ ń dùn mí pé o sọ pé òun wá ń torí ẹ̀sìn ń bú olórí ẹ̀sìn ó tiẹ̀ dùn mí gidigidi gan kò sí tó dùn mí jù nínú gbogbo tó sọ tó tayọ gbólóhùn yìí ó rún mi nú gidigidi gan ó bà mí nú jẹ́ pọ̀ gbogbo tó sọ látòkè délẹ̀ kò tiẹ̀ sí ò tó dùn mí tó sọ yìí ipò ń torí ẹ̀sìn ń bú olórí ẹ̀sìn ẹ̀sìn wo olórí ẹ̀sìn èwo olórí ẹ̀sìn èyí táwọn bàbá rẹ̀ tí wọ́n gbé wá àbí olórí ẹ̀sìn èyí táwọn sàábí ànábì tí ń bú tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fún orí rẹ̀ ò pé ó kábàámọ̀ ìpékulé tó fi wá sọ tó sọ yìí ó gbọ́ lálàsẹ́ ọ̀rọ̀ ó gbọ́ láàárọ̀ yìí ó mọ̀ pé mo sọ pé wọ́n máa sẹ́ndì ọ̀rọ̀ rẹ sí mi mo máa mójú kò fún ọ ní máa fèsì fún oye nítorí mo mọ̀ pé kì í sọ̀rọ̀ mà ló ń sọ oye Toyib máa sọ̀rọ̀ lọ. wọ́n yẹ lójoojúmọ́ kẹsì dákẹ́ ẹ̀sà yẹ kí ṣe sùúrù mọ́ ìyẹn kí ṣe sùúrù mọ́ o. aya Quran ó ní man yarta a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim man yarta minkum an dinihi fasawfa ya'ti Allahu biqawmin yuhibbuhu wa yuhibbunahu. أذلة على
so mo rí àwọn kọ́mẹ́ǹtì kan, àwọn kan sọ pé wá banza go do debate with Tọ́lá. So ṣé ẹ̀ sí láyé ni ẹ̀ sí láyé ń jẹ̀ta ni. So tí wọ́n àdèmí àti ẹ̀ sórí WhatsApp call lórí péjì Sheikh Suleiman Aláṣẹyẹ, ẹ lọ pé wà àwọn tọ́pìkì sì kú. Mo mọ̀ pé òun gan náà kò ní fi ọkàn balẹ̀ sọ pé òun fẹ́ ta mí láyà mọ́. Òun gan náà ti gbé yẹ̀wò, ó ti rí pé àwé ìbọn ti ń sọ, ó ti rí nù, ó wúwo gan o. So èyí tí mo fẹ́ ṣe fún ní ọjọ́ yùn gan yìí tí ì ṣe tán fún, mò ń mú díẹ̀díẹ̀ ni. Ó yé báyìí, ẹ lọ pé ọmọ náà wá, ẹ lọ pé wá. Ó dá mi lójú pé kò ní, òun gan fún ara rẹ̀ kò ní lórí láyà àti sọ pé òun ti ẹ̀fẹ́ ta mí láyà lásìkò yìí mọ́. So ọmọ tó sọ pé ká má ṣe kíni, ká má wọnú tíra, ká sì má ṣe kíni, ká má gbé laptop síwájú, kò lè yọ nǹkan kan jáde nínú hadith tá à ń ṣe kíni tá à ń sọ̀rọ̀ nípa. Bí mo ṣe jókòó yìí, wallahi tẹ́ bá pè wá fún mi gbogbo ìkéyìí tó bá fẹ́ sọ lórí ọ̀rọ̀ Mudirul Markaz yìí ní wo tíra fún yìí sì ní gbé laptop síwájú fún. Bí mo ṣe jókòó yìí, ó ní mò ń sọ yìí. So ẹrù pé àwàdà là ń ṣe ni. Èmi ní pé ká má wo tíra, ká má wo laptop. So ó ti mọ̀ mí dáadáa, ó ti dé àwọn ọ̀rọ̀ mi dáadáa, ó mọ̀ pé tó bá ń sọ pé èèyàn najú tó tíra, tó bá ń sọ pé èèyàn ráyè àti ka tíra, ọmọ náà ti rí àwọn ọ̀rọ̀ mi kọ̀ọ̀kan nípa pé eléyìí ń najú tó tíra. So torí ẹ̀ ló ṣe dá bí ọgbọ́n pé ká má wo tíra, ká má ṣe kíní kan. So àwọn tíra tí mo ti najú tó ìwá ní tí gbá àwọn míì sórí nínú wọn. Mọ tẹ́ kó sí. So ẹnikẹ́ni tẹ́ bá ní tó bá lè jáde fún dìbẹ́tì ẹ pé wá, òun là ń sọ yìí lórí ọ̀rọ̀ Mudiru yín náà lẹ́fẹ́ dífẹ́ndà bí lórí ìsìnà Mudiru yín ẹ mú wa. Ọmọ eléyìn ti ẹ̀ kéré ganan, ọmọ eléyìn kàn máa fi ṣe rìázà ni. Mo fi ọba tó dáa mo fi búra, rìázà ni mo fi ṣe rìázà, mo fi ṣe mùrọ́jà àwọn hadisi tí mo ti há àtàwọn ìdánilẹ́kọ̀ọ́ tó yá sí pé a ti gbà káàkiri, ìkàn máa fi ṣe mùrọ́jà revision kawai ní kàn máa fi ṣe. Ó yé báyìí, máa sọ̀rọ̀ lọ́ntì ẹ̀. Inú mi ò dùn sá. Ẹ̀ka inú mi ò dùn sá. Bàbá wa Mudiru wà láì inú mi ò dùn. Gbogbo báwo fún yín ṣe máa ń yẹ̀yẹ́ yín ní gbogbo ìgbà tí mo sọ̀rọ̀ sí ẹ̀ka dà. Ẹni ò ní kápá ẹ̀ka tó ní bá ní kápá wallahi summa billahi ti dá lọ́wọ́. Agbára ń bẹ lọ́wọ́ yìí, òfin ń bẹ lọ́wọ́ yìí. Tẹ́ ẹ̀ bá stọ́ọ̀pù bọ́ yìí bàbá, tí ẹ̀ bá stọ́ọ̀pù yẹn ní mọ̀, ẹ̀ka ní káwọn kan lórí. Ta ló fún Mudiru yín ní agbára, ta ló fún lófin? Láwọn eléyìí wọ́n bàjẹ́ gan, wọ́n máa múnú ara wọn dùn gan. Láwọn ọmọ Markaz yìí a sọ wípé wọ́n bàjẹ́ púpọ̀. Ẹgbọ́n tó wí, ó ní agbára ń bẹ lọ́wọ́ Mudiru àwọn, bẹ́ẹ̀ dẹ̀ ni òfin ń bẹ lọ́wọ́ wọn. Ta ló gbé Mudiru yín sípò òfin hàn? Ta ni ó gbé Mudiru yín sípò òfin hàn? Bá wa wá o, a nídìí ẹ o, àwa fẹ́ mọ̀ ń tiwa. Ipe tọ̀ Mudiru ti wá jẹ́ Chief of Army Staff, Mudiru ti wá jẹ́ ṣé AGI ni àbí IG ni wọ́n máa ń pè ti àwọn ọlọ́pàá, Mudiru ti wá jẹ́ kinní kan ti àwọn Air Force, àbí Mudiru ti jẹ́ kinní kan. So ta ló fi Mudiru jẹ́? Ibo ni Mudiru ti jẹ́? Ibo ni Mudiru ti jẹ́ olófin? Ẹ kàn mọ̀ tanra yín kọ́wọ́ yìí, ẹ kàn mọ̀ múnú ara yín dùn, ẹ mọ̀ lásùgà, ẹ sì mọ̀ da oyin sí kínú yín lè bá dùn lẹ́yìn ìgbà tẹ́ ti rí ìbànújẹ́ tán. So tọ́ agbára ń bẹ lọ́wọ́ Mudiru, agbára tí Mudiru yín ò rí láti fi mọ talẹ́ni tó ju nǹkan sí lápò gangan. Ẹ rí pé nǹkan ṣe ẹ̀yin ọmọ yìí. Agbára wo? Agbára náà dà? Ẹ kàn tanra yín, kàn mọ̀ tanra yín, ẹ mọ̀ gbéra yín sípò tẹ́ tó, ẹ mọ̀ pera yín ní ntẹ́ jẹ́, ntẹ́ kápá, ẹ mọ̀ pera yín bẹ́ẹ̀, ẹ bàjẹ́ púpọ̀ wallahi alazim. Ntẹ́ jẹ́, ntẹ́ ká, ntẹ́ tó, ntẹ́ lè ṣe, ntẹ́ lágbára rẹ̀. Bẹ́ẹ̀ náà ni Mudiru yín kó tó di pé ààrẹ ìṣẹ̀lẹ̀ sí tí ń sọ fún àwọn ahlu sunna yìí pé òun ó tẹ̀ wọ́n rì sínú odò báyìí tí wọ́n ní gbérí mọ́. Ta ló wá tẹ́rì? So ta lọ lọ́bẹ̀ẹ́ dá tẹ́rì sínú odò báyìí? So ta lọ lọ́bẹ̀ẹ́ dá tẹ́rì sínú odò? Ẹ kàn bàjẹ́ kalẹ̀, Allah yóò jẹ́ kẹ́ tètè rí ipe ojú ọ̀nà ìparun lẹ́wà báyìí tẹ́ fi túbà. So torí àwọn ò fẹ́ kẹ́ ṣe kí ni kẹ́ parun sórí irú ọjọ́ ọ̀nà yìí o, torí a fẹ́ dáadáa fún yín kẹ́ má bàa ṣàgbákò wájú ọba tó dá yín.
so ta ló gbágbára fún mùdírù so agbára náà dà òfin náà dà lálàsí ọmọ múnú ara yín dán bí ṣe ń tú àyà ń tukùtù gan ìtukùtù ló ń tu òun kàkàkùkà ó tún wá ń tútukùtù òun ṣe àyàkà ó tún wá ń tútukùtù ṣé irú rẹ̀ yìí lèyàn wá sọ pé òun fẹ́ jókòó tí pé wọn máa bọ̀ sọ̀rọ̀ ọmọ ó yọ lódo gan so àmọ́ mo kàn fẹ́ bùn ọ lórí pípé pẹ̀lú ọ̀rọ̀ tí mo ń ṣe kíni tí mo ń sọ yìí ni. òun jọ́ mọ orogún nìyẹn tí ó bá ti yẹ olóòtú àwọn tó rọ̀ yẹ̀ nílé jáde ṣé ti bẹ̀rù ní kápẹ́ ni àti ti kí ni ìfimọ́ ìyẹn nígbà yìí sílẹ̀ bàbá mùdírù mi ò rò pé inú mi ò dùn sí sà I'm sorry to say ìmọ̀ owó yẹn nígbà yìí nìyẹn sà ó ti it's getting overhand ẹ ṣe kẹ̀kẹ́ lórí ẹ̀ àṣẹ ń bẹ lọ́wọ́ yìí agbára ń bẹ lọ́wọ́ ẹlẹ́. ta ló fún mùdírù ní agbára òun ta ló fún mùdírù ní àṣẹ òun dárúkọ bàbá ẹ̀ bàbá mi ni Abdulrazak ibn Yusuf èmi ni ọmọ Abdulrazak ibn Yusuf ibn Abbas Ahmad ibn Abdulrazak ibn Yusuf ibn Abbas al-Yalma'i báyìí so ta ló fi mùdírù yín jẹ olórí sẹ ta lẹni tó fi mùdírù yín sípò òfin bá mi wá wá ẹni tó fi mùdírù yín sípò òfin tó já sí pé mùdírù yín ti wá di authority o bá mi wá in tí mùdírù yín fẹ́ sọra rẹ̀ dánlẹ̀ Yorùbá nù so in tí mùdírù yín fẹ́ sọra rẹ̀ dánlẹ̀ Yorùbá nù tó fi já sí pé lọ́bẹ̀ ẹ̀dọ̀ òfin ṣe nítorí tó bá fi lè dirú nǹkan báyùn so in tó dàrú nínú ẹ̀sìn alọ́bẹ̀ ẹ̀dá yóò ṣe kí ni yóò ṣe jù bẹ́ẹ̀ lọ yóò bà ẹ̀sìn jẹ́ jù bẹ́ẹ̀ lọ alọ́bẹ̀ ẹ̀dá wa mú kò wá jẹ́ kó rí ikú ò ní pé bóyá ó ti kú ò ní gẹ̀dẹ̀ lè sùúrù ògbé mọ́ tẹ́ ẹ bá wà gẹ́gẹ́ sọ̀rọ̀ ẹ̀ kò ní stop nǹkan tí ń ṣe yẹn kì í ṣe yẹn. ẹ gbọ́ ó ní tí wọ́n bá wà nǹkan kan ṣe sí ọ̀rọ̀ mi kò ní stop ẹ̀ ṣé wàá pa mí ni so the only thing tẹ́lẹ̀ fi stop mi oníkàkẹ́kẹ́ pa mí ẹ̀ sì ní kápá àti pa mí wallahi oye ẹ̀ ní ìkápá àti ṣe kíni àti pé èmi Yalma'i Yusuf oye báyìí ẹ̀ ní kápá rẹ̀ so àmọ́ sórí tó bá jẹ́ ti pé bóyá gbogbo àwọn jágbàjàgbà àti òsì ìranù tẹ́ máa ń ṣe káàkiri yún kẹ́ máa fẹ́ fi ọlọ́pàá intimidate àwọn èèyàn kẹ́ máa fẹ́ parọ́ mọ́ àwọn èèyàn lọ́dọ̀ ìjọba káàkiri láti fi ṣe kíni láti fi dá òdodo lákẹ́ ṣé tá a bá lọ sáà ní dé mọ́ ni ṣé èèyàn ó kú síbẹ̀ ni àwọn ẹni tí wọ́n ń jalè tí wọ́n ń pààyàn tí wọ́n ń ṣe assassin gan ní Nàìjíríà oye wọ́n ń free wọn wọ́n ń release wọn ká tó wá sọ àwa tó yá sí pé àìsàn ọ̀daràn ṣé wọ́n wàá fi wá síbẹ̀ tá a jù ní sáà ní jáde mọ́ ni náà lọ jòkó ara rẹ jẹ́jàre kó wọ́n ṣe kẹ́tẹ̀kẹ́tẹ́ jákujàku ó lọ sí wọ́n wá dáta ní lákẹ́ so wọ́n wá dáta ní lákẹ́ àwọn tẹ́ gbìyànjú àti dá lákẹ́ mélòó ló dákẹ́ nù wọn mélòó ni ò sọ̀rọ̀ mọ́ nù wọn mélòó ni ò sọ̀rọ̀ mọ́ nù wọn kó lọ jòkó lọ sinmi agbájẹ́ òsì jákujàku so ẹ̀sìn níta ẹ̀ wá ní nǹkan kan wàláì alhamdulillah ẹ̀ wá ní nǹkan kan ẹ̀ ní nǹkan kan tẹ́ rò pé ẹ ní agbára mọ́ tó tayọ pé kẹ́ ẹ máa sọ pé bó láti mú àwé yìí bó láti yẹ̀yẹ́ àwé yìí bó láti jẹ́ kí àwé yìí ṣẹ̀sìn lójú ayé so mọ́ ń fàlú tí tóun máa ń ṣagídí ipò òun tiẹ̀ tó mọ kéwú bó bí ò tiẹ̀ mọ nǹkan kan mò ń bọ̀ wá fún lálẹ́ ń ṣe blálà fún lórí jágbàjàgbà tó sọ oye lórí dìbéètì kò ṣe dìbéètì tí ọmọ rondonu yìí so tó dọ́gbọ́n ya fún mò ń bọ̀ wá fún so tóun náà ó bá sọ òun náà jágbàjàgbà báyìí lọ́nà òun náà yóò máa ka bòròbòrò lẹ́nu so kìnìkan ẹja ṣe kìnìkan wá ní nǹkan kan mí àṣàgbára lẹ́mi náà èmi kékeré yìí èmi tẹ́ pé lọ́mọ Allahu Akbar Allahu ẹ̀dàmú yìí Allahu Akbar èmi tẹ́ sọ pé mo kéré èmi tẹ́ sọ pé ìjámọ̀ kankan èmi tẹ́ sọ pé bàbá mi ò jámọ̀ kankan èmi tẹ́ sọ pé òbí mi ò jámọ̀ kankan èmi tẹ́ ní ìjámọ̀ kankan kò wá sí nǹkan kan tẹ́ rò pé bóyá ẹni tó kù ní agbára mọ́ tó tayọ yí pé àníṣe ká mọ tọ́lé ọlọ́pàá lọ àbí kẹ̀ ká lọ sọ́dọ̀ ìjọba ká lọ parọ́ mọ́ láti fi ṣe kíni láti fi dá lákẹ́ lè dé mi lákẹ́.